A tún ti dé lónìí o, a tún ti gbé e dé o fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa bí ó ti ń lọ nígboro ayé o. A ó máa ṣe àfihàn tí a sì máa dárúkọ àwọn gbajúgbajà olórin Nàìjíríà tí wọ́n ti ń kọrin láti ọdún 2000 àti pé ibi tí wọ́n dúró dé gan-an báyìí bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́. Ẹni àkọ́kọ́ tí màá kọ́kọ́ máa dárúkọ òun náà ni M.I. Àbágà. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀, ó jẹ́ ọ̀kan lára àwọn gbajúgbajà olórin Nàìjíríà o. Kódà tó jẹ́ pé gbogbo àwọn ènìyàn wọ́n gbá tiẹ̀. Níṣe ni àwọn ènìyàn tiẹ̀ mọ̀ bí ẹni mọ owó. Kódà tó tún jẹ́ pé yàtọ̀ sí pé ó tún ń kọ orin hip hop, ó tún máa ń ráàpù lọ́pọ̀ ìgbà. Gbogbo àwọn ènìyàn sì gbà tiẹ̀ dáadáa. Ṣùgbọ́n ní ọdún 2026 tí à ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí o, ó ti yan iṣẹ́ mìíràn láàyò yàtọ̀ sí pé ó ń kọ orin. Ó jẹ́ pé iṣẹ́ mìíràn tí ó yàn láàyò yìí o, ó máa ń gbé káàkiri lọ sí ìpínlẹ̀ Èkó àti olú ìlú ilẹ̀ wa Àbújá. Ṣùgbọ́n bí ó ti jẹ́ wípé ó yan iṣẹ́ mìíràn láàyò, níṣe ni ó tún máa ń gbé orin jáde lọ́pọ̀ ìgbà ó sí etí àwọn olólùfẹ́ rẹ̀ o. Ẹlòmíràn tí màá tún máa mẹ́nubà òun náà ni Bàbá Fràyò. Òun náà jẹ́ ọ̀kan lára àwọn olórin Nàìjíríà o, tó jẹ́ pé àwọn olólùfẹ́ rẹ̀ wọ́n gbà tiẹ̀ gan-an. Kódà tó tún jẹ́ pé àwọn olólùfẹ́ rẹ̀ gan-an wọ́n tiẹ̀ tún máa ń pè é ní King of Street o. Látàrí gbogbo àwọn ẹ̀físì àti swag tó máa ń fi ń kọ orin rẹ̀. Tí ó sì jẹ́ pé ó ti gbé àwọn oríṣiríṣi orin jáde. Ọ̀kan lára àwọn orin tí ó ti kọ òun náà ni Denge Post àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n nígbà tí ó pé ọmọ 50 ọdún, òun náà ni ó gba ìlú Èkó lọ tí ó wá lọ tẹ̀dó sí ìlú Èkó tí ó sì tún ń gbé orin sétí àwọn olólùfẹ́ rẹ̀ o. Ṣùgbọ́n ní ọdún 2026 tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí o, náà ni ó rọra sinmi fún orin kíkọ o. Ó sì sọ̀rọ̀ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tí ó ṣe o, tí ó sọ fún gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ àwọn ìpèníjà àti ìdojúkọ tí ó dojúkọ nínú iṣẹ́ orin o, tí ó sì sọ fún gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ wípé iṣẹ́ orin kíkọ wọn ní kìí ṣe nǹkan tí ó rọrùn rárá o. Ṣùgbọ́n bí ó ti wá jẹ́ wípé kò kọrin bíi alára mọ́, níṣe ni àwọn olólùfẹ́ rẹ̀ o, níṣe ni wọ́n tún gbà tiẹ̀ lọ́tùn-ún lósì o. Ẹlòmíràn tí màá tún máa mẹ́nubà, tí màá tún máa gbé sí wa létí òun náà ni Bigihano. Òun náà jẹ́ ọ̀kan lára àwọn olórin hip hop wa. Ó sì ti gbé oríṣiríṣi orin jáde o, tí ó jẹ́ pé ní ọdún 2008 náà ni wọ́n pè é síbi patí kan o, tí ó ti kọ orin kan jáde tí ó pe àkọlé orin náà ní Ṣáyó. Tí orin náà tí ó gbé jáde yìí tí ó kọ níbi patí yìí, tí gbogbo àwọn ènìyàn fẹ́ràn orin tí ó kọ yìí. Kódà níṣe ni gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ níṣe ni wọ́n ń gbọ́ orin náà lọ́tùn-ún lósì o. Kódà tí ó sì jẹ́ wípé látàrí orin Ṣáyó tí ó kọ yìí gan-an náà ló fi di ìlú mọ̀ọ́ká o, tí gbogbo àwọn ènìyàn mọ̀ bí ẹni mọ owó. Ṣùgbọ́n ní ọdún 2026 náà ni Bigihano fò fẹ̀rẹ̀ lọ sí òkè òkun o, tí ó sì rọra ń lọ ṣe ayé rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ níbẹ̀ o. Kì í ṣe ẹsẹ̀ kan lé ẹsẹ̀ kan òde o. Kódà kò tún wá tán síbẹ̀ o, bí ó sì jẹ́ wípé ó wà lókè òkun tó fi ń ṣe ẹsẹ̀ kan lé ẹsẹ̀ kan òde o. Níṣe ni àwọn olólùfẹ́ rẹ̀ níṣe ni wọ́n tiẹ̀ tún gbà tiẹ̀ gan-an, tí wọ́n sì tún fẹ́ràn rẹ̀ o. Ó sì jẹ́ pé níṣe ni àwọn olólùfẹ́ rẹ̀ níṣe ni wọ́n ń pè sí oríṣiríṣi pàtí o, tí òun náà sì ń farahàn níbẹ̀. Kódà àwọn pàtí bíi kọ́nsáàtì, wedding àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà ni àwọn olólùfẹ́ rẹ̀ máa ń pè sí, tí òun gan sì máa ń farahàn bẹ́ẹ̀ tí ó máa ń kọ àwọn orin aládùn sétí àwọn olólùfẹ́ rẹ̀ o. Ẹlòmíràn tí màá tún máa mẹ́nubà òun náà ni Tóyìn Ẹfìlà.
ó jẹ́ ọ̀kan lára àwọn gbajúgbajà olórin hip hop wa o tí gbogbo àwọn ènìyàn mọ̀ bí ẹni mọ owó tí àwọn olólùfẹ́ rẹ̀ sì fẹ́ràn dáadáa. Sì jẹ́ pé ó ti ṣe àwọn oríṣiríṣi orin jáde tó ti gbé àwọn oríṣiríṣi orin aládùn jáde sí etí gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ o. Ọ̀kan lára àwọn orin tí ó kọ òun náà ni My Car. Ṣùgbọ́n ní ọdún 2026 tí a wà yìí, òun náà ni ó tẹ̀dó sí olú-ìlú ilẹ̀ wa ti Àbújá o àti ìpínlẹ̀ Èkó. Tí ọ̀rá ń ṣe ayé rẹ̀ níbẹ̀ o, tí ó sì tún dojúkọ àwọn iṣẹ́ mìíràn àti ó tiẹ̀ tún darapọ̀ mọ́ àwọn òṣèlú o. Ṣùgbọ́n bí ó ti jẹ́ wípé ó ti rọra yẹ̀bá kúrò nínú iṣẹ́ orin kíkọ, níṣe ni àwọn olólùfẹ́ rẹ̀ níṣe ni wọ́n tún ń gba tiẹ̀ o tó tiẹ̀ jẹ́ pé wọn ò tiẹ̀ lè gbàgbé rẹ̀ láíláí. Ẹlòmíràn tí tún máa dárúkọ òun náà ni Olúmẹ̀ńtẹ́ẹ̀nì. Òun náà jẹ́ ọ̀kan lára àwọn olórin hip hop wa o. Tó tiẹ̀ jẹ́ wípé àwọn ènìyàn ò tiẹ̀ lè gbàgbé rẹ̀ láíláí o látàrí àwọn orin aládùn tí ó máa ń gbé jáde sétí àwọn olólùfẹ́ rẹ̀ o. Tí gbogbo wa tá bá rántí dáadáa, ó kọ orin kan tí ó pe àkọlé orin náà ní Yàwúzé o, tó jẹ́ pé níṣe ni àwọn olólùfẹ́ rẹ̀ fẹ́ràn orin yìí o, tí gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ sì ń gbọ́ lọ́tùn lósì. Látàrí orin yìí náà ni ó fi di ìràwọ̀, ó sì fi di ìlú mọ̀ọ́ká o. Ṣùgbọ́n ní ọdún 2026 tá a wà yìí, òun náà ni Olúmẹ̀ńtẹ́ ló fò fẹ̀rẹ̀ lọ sí Europe country o, tó sì rọra lọ gbé ayé rẹ̀ ní jẹ̀lẹ́ńkẹ́ ní kò pariwo níbẹ̀ o. Kódà orin Yàwúzé yìí tí ó kọ yìí náà ni ó ṣokùnfà tí àwọn olólùfẹ́ rẹ̀ ò tiẹ̀ fi lè gbàgbé rẹ̀ láíláí. Ẹlòmíràn tí tún máa mẹ́nubà òun náà ni African China. Òun náà jẹ́ ọ̀kan lára àwọn olórin Nàìjíríà wa o. Ó sì jẹ́ ọ̀kan lára àwọn olórin Nàìjíríà tí àwọn ènìyàn tí wọ́n gba tiẹ̀ dáadáa. Kódà níṣe ni àwọn ènìyàn tiẹ̀ fẹ́ràn rẹ̀ dáadáa o. Pẹ̀lú ìgboyà tí ó ní tó bá ń kọrin, tí ó sì jẹ́ pé ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ orin jáde tó ti gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn orin jáde sí etí àwọn olólùfẹ́ rẹ̀ o. Ó sì jẹ́ pé látàrí àwọn orin tí ó ti kọ tí ó ti gbé jáde sétí àwọn olólùfẹ́ rẹ̀ yìí náà ni ó fi di gbajúmọ̀ o, tí gbogbo àwọn ènìyàn fi mọ̀ ọ́ bí ẹni mọ owó. Jẹ́ pé àwọn orin tí ó máa ń kọ gan-an, ó máa ń kọ́ àwọn ènìyàn lọ́gbọ́n o, tí ó sì máa ń kọ́ wọn ní ẹ̀kọ́. Ṣùgbọ́n bí ọdún díẹ̀ sẹ́yìn náà ni ó kọ orin kan tí ó pe àkọlé orin náà ní Mr. President, tí gbogbo àwọn ènìyàn sì fẹ́ràn orin náà tí ó kọ o. Ṣùgbọ́n ní ọdún 2026 tí a wà yìí, òun náà ni ó ti fò fẹ̀rẹ̀ ó di Germany o. Níbẹ̀ náà ni ó ti ọ̀rá ń gbé ayé rẹ̀, yóò sì sinmi fún iṣẹ́ orin kíkọ. Ṣùgbọ́n níṣe ni àwọn olólùfẹ́ rẹ̀ níṣe ni wọ́n tún ọ̀rá ń gba tiẹ̀ o. Ẹlòmíràn tí tún máa mẹ́nubà òun náà ni Ṣèyí Ṣódìmú. Òun náà jẹ́ ọ̀kan lára àwọn olórin hip hop Nàìjíríà o, tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn náà ló mọ̀ bí ẹni mọ owó, tí ó sì ti gbé oríṣiríṣi orin jáde sétí àwọn olólùfẹ́ rẹ̀ o. Ọ̀kan lára àwọn orin tí ó ti gbé jáde òun náà ló pe àkọlé rẹ̀ ní Love Me jẹ́jẹ́. Látàrí orin yìí náà tí ó gbé jáde yìí, òun náà ni ó fi di ìlú mọ̀ọ́ká o, tí ògo rẹ̀ sì fi tàn jáde, ìyẹn ní ọdún 1990s. Ṣùgbọ́n ní ọdún 2026 tá a wà yìí, òun náà ni ló bá fi àgbàdá ètò rọ̀ sí United States o, tí ó sì rọra lọ ṣe iṣẹ́ mìíràn níbẹ̀ pẹ̀lú iṣẹ́ orin tí kò sì fi ìkan pa ìkan lára. Ẹlòmíràn tí tún máa mẹ́nubà òun náà ni Mr. Raw. Mr. Raw òun náà jẹ́ ọ̀kan lára àwọn olórin Nàìjíríà tí wọ́n tún máa ń pè ní Naija Raw.
tí ó sì jẹ́ pé òun náà jẹ́ ọ̀kan lára àwọn olórin hip hop wa tí àwọn ènìyàn mọ̀ bí ẹni mọ owó, tí ó sì jẹ́ pé yàtọ̀ sí pé ó tiẹ̀ tó ń kọ hip hop, ó tún máa ń ráàpù lọ́pọ̀ ìgbà. Ṣùgbọ́n ní ọdún 2026 náà ni ó di ìlú mọ̀ọ́ká o nínú olórin Nàìjíríà hip hop, tí ó sì tún gbé àwọn oríṣiríṣi orin jáde lọ́pọ̀ ìgbà o. Wọ́n yàtọ̀ sí pé ó tiẹ̀ tún ń gbé orin jáde o, ó tún ní àwọn iṣẹ́ mìíràn tí ó tún ń ṣe, tí ó sì fi ń ṣe pé ìkan kò dí ìkan lọ́wọ́ rárá. Ẹlòmíràn tí máa tún máa mẹ́nubà òun náà ni Ọláwálé Olúpọ̀rọ̀ tí a mọ̀ sí Ràímọ̀. Òun náà jẹ́ ọ̀kan lára àwọn olórin Nàìjíríà o, tí ó sì gbé oríṣiríṣi orin jáde, tí ó sì jẹ́ pé ọ̀kan lára orin tí ó gbé jáde òun náà ló pe àkọlé rẹ̀ ní Àrà ń bẹ, tí ó sì jẹ́ pé orin yìí náà ni ó fi di ìlú mọ̀ọ́ká tí gbogbo àwọn ènìyàn mọ̀ bí ẹni mọ owó, tí ó sì jẹ́ pé ó jẹ́ ọ̀kan lára àwọn onírẹ̀lẹ̀ tí gbogbo àwọn ènìyàn fẹ́ràn dáadáa. Ṣùgbọ́n ní ọdún 2026 òun náà ni òkìkí rẹ̀ tún tàn yàtọ̀ o, sì rọra tẹ̀dó sí ìpínlẹ̀ Èkó, tí ó sì ń gbé orin aládùn jáde sí etí gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ o. Jẹ́ pé ọ̀kan lára àwọn orin tí ó ṣẹ̀ṣẹ̀ gbé jáde òun náà ló pe àkọlé rẹ̀ ní Ìgbà ò lọ bí òréré o. Ẹlòmíràn tí máa tún máa mẹ́nubà òun náà ni Kingsley Coco. Òun náà jẹ́ ọ̀kan lára àwọn olórin Nàìjíríà o, jẹ́ pé ó ti gbé àwọn oríṣiríṣi orin jáde, tí ó sì jẹ́ pé àwọn ènìyàn níṣe ni wọ́n gba tiẹ̀ tí wọ́n sì fẹ́ràn rẹ̀ o. Ṣùgbọ́n ní ọdún 2026 tí a wà yìí o, òun náà ni ó rọra tẹ̀dó sí ìpínlẹ̀ Èkó, tí ó rọra ń gbé ayé rẹ̀ níbẹ̀, tí ó sì tún ń bójútó àwọn iṣẹ́ mìíràn yàtọ̀ sí pé ó tún ń kọ orin tí kò sì fi ìkan dí ìkan lọ́wọ́. Ẹlòmíràn tí máa tún máa mẹ́nubà òun náà ni Kelly Handsome. Òun náà jẹ́ ọ̀kan lára àwọn olórin hip hop o, ṣùgbọ́n ní ọdún 2000 náà ló gbé orin kan jáde tí ó pe àkọlé orin náà ní Maga Don Pay Shout Hallelujah. Ṣùgbọ́n ní ọdún 2026 tá a wà yìí, òun náà ni ó rọra ń gbé ayé rẹ̀ ní kò pariwo wẹ́rẹ́wẹ́rẹ́ o. Ẹlòmíràn tí máa tún máa mẹ́nubà òun náà ni True Bàbá. Òun náà jẹ́ ọ̀kan lára àwọn olórin hip hop Nàìjíríà ó tún jẹ́ pé àwọn ènìyàn mọ̀ bí ẹni mọ owó, tí ó sì ti gbé àwọn oríṣiríṣi orin jáde o, tí ó sì jẹ́ pé látàrí orin tí ó gbé jáde yìí náà ni ó fi di ìlú mọ̀ọ́ká. Bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí o, ó ti wà ní olú-ìlú ilẹ̀ wa Àbújá, tí ó sì rọra gbájúmọ́ iṣẹ́ mìíràn ó yàtọ̀ sí pé ó ń kọ orin. Níṣe ni ó tún ní ilé iṣẹ́ tí ó ti ń ran àwọn aláìní lọ́wọ́ o, tí ó pe orúkọ ilé iṣẹ́ náà ní True Baba Philanthropies. Ẹlòmíràn tí máa tún máa mẹ́nubà òun náà ni Ruggedin Man. Òun náà jẹ́ ọ̀kan lára àwọn olórin Nàìjíríà wa o, tí àwọn èèyàn sì tún mọ̀ sí Michael Steven. Sì jẹ́ pé oríṣiríṣi orin náà ni òun náà ti gbé jáde, ṣùgbọ́n ní ọdún 2026 tá a wà yìí o, ni ó tún mú iṣẹ́ mìíràn mọ́ iṣẹ́ orin tí ó ń kọ o. Tí ó sì jẹ́ pé yàtọ̀ sí pé ó ń kọrin, ó tún ní iṣẹ́ mìíràn tí ó tún ṣe, tí ó sì jẹ́ pé àwọn olólùfẹ́ rẹ̀ wò tí ẹ̀ lè gbàgbé rẹ̀ láéláé. Ẹlòmíràn tí máa tún máa mẹ́nubà òun náà ni Wandeko. Òun náà jẹ́ ọ̀kan lára àwọn olórin Nàìjíríà o, tí ó sì gbé oríṣiríṣi orin jáde, tí ó sì jẹ́ pé àwọn olólùfẹ́ rẹ̀ wọn ò tiẹ̀ lè gbàgbé rẹ̀ láéláé o. Ṣùgbọ́n ní ọdún 2026 tí a wà yìí, òun náà ni ó rọra tẹ̀dó sí ìpínlẹ̀ Èkó, tí ó rọra ń gbé ayé rẹ̀ ní kò pariwo rárá. Ẹlòmíràn tí máa tún máa mẹ́nubà tí máa tún máa gbé sí wa létí òun náà ni Tanya, tí ó sì jẹ́ ọ̀kan lára àwọn olórin Nàìjíríà tí ó sì gbé
àwọn oríṣiríṣi orin jáde o, ṣùgbọ́n ọ̀kan lára àwọn orin tí ó kọ òun náà ni Kùkéré. Látàrí bí ó sì ṣe kọ orin yìí, òun náà ni àwọn olólùfẹ́ rẹ̀ òun náà ni wọ́n fi gba tiẹ̀. Kódà orin Kùkéré tí ó kọ yìí gan-an náà ni ó gbé jáde sì tan ògo rẹ̀ o káàkiri. Ṣùgbọ́n ní ọdún 2026 tá a wà yìí, òun náà ni ó rọra tẹ̀ sí ìpínlẹ̀ Èkó tí ó sì rọra ń gbé ayé rẹ̀ níbẹ̀.